Wòlíì Nasiru Isreal ti fi àsọtẹ́lẹ̀ tó lágbára sílẹ̀ fún ọdún 2025 fún àwọn èèyàn ńláńlá kan nílẹ̀ Nàìjíríà. Nyesom Wike lọ̀rọ̀ kọ́kọ́ jáde sí o, gómìnà Rivers State tẹ́lẹ̀. Kí ni wòlíì yìí ní kí Mínísítà Wike kan lọ ṣe? Kó tó di pé omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o. Àwọn wo ni wòlíì Nasiru ní wọ́n fẹ́ kidnap àwọn, àbí obìnrin wo ni wọ́n ní wọ́n fẹ́ rán wá? Ibo náà ti fẹ́ rán wá kó wá dán wọn wò? Ṣé ń bi kánsẹ́lì ni wọ́n ti fẹ́ dán bàbá wò? Ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn. Yínká TNT Portable wọ́n lọ wà nínú ewu o. Wòlíì Isreal ló fi ìran yìí fà wọ́n létí wípé kí wọ́n tètè lọ gbé ìgbésẹ̀ o, kí ó má bàa di nǹkan tí a ò lérò. Ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ máa tún jí sọ́dọ̀ Queen Naomi àti Alhaji Oríyọmí, kódà ó kan màmá Naomi o lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé sọ ẹ̀mí nù. Kí ni wọ́n ní kí màmá Naomi àti àwọn opó lórí ọ̀rọ̀ náà kí wọ́n lọ ṣe? Ìgbésẹ̀ wo ni wọ́n ní kí wọ́n gbé? Kọ́kísẹ́ Sẹ̀ràgónú fọ́nrán yìí o. Kí ni wòlíì sọ nípa Tinubu? Kí ló sọ nípa Ṣèyí Mákindé? Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rẹ o. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Wọ́n fẹ́ rán àmì kan wá sí orí òkè yìí, ẹ̀yin àyànfẹ́, ẹ take note. Bóyá àmì láti inú òṣèlú le, bóyá láti inú ìjọ wa ni, bóyá láti inú ayé ni, Olúwa ṣàsọ fún mi pé wọ́n fẹ́ rán àmì kan wá. Ní ìtẹ̀síwájú, ẹni tí ó bá mi sọ̀rọ̀ wípé kí gbogbo ẹ̀yin àyànfẹ́ kẹ́ gbàdúrà fún mi. Wọ́n fẹ́ gbé obìnrin kan dìde nínú òkùnkùn láti wá dán mi wò. Bóyá níbi kánsẹ́lì ni o, bóyá níbi míì ni o, bóyá níbi ọrẹ ni o, mi ò ṣáàmà. Ṣùgbọ́n ẹ gbàdúrà fún mi pé kí olùdánwò kó fúnra rẹ̀ gbé ìdánwò rẹ̀. Ní ìtẹ̀síwájú, ẹ gbọ́ ìkéde yìí, ẹ gbọ́ àsọtẹ́lẹ̀ ńlá yẹn, ẹ kọ orúkọ mi sílẹ̀, ẹ dẹ̀ kọ nọ́mbà mi, kí ẹ dẹ̀ kọ tí mo fẹ́ sọ yìí. Má gbàgbé pé 08038030562. Orúkọ mi ò dẹ̀ yí padà, Nasiru Isreal Olúwagbémidìde. Ẹ kọ tí mo fẹ́ sọ yìí lẹ̀. Mo wà nínú oko kòkó ńlá kan. Oko kòkó yẹn àti ọ̀pẹ ó tóbi, kò sí èèyàn. Mo wá lọ bá ẹni tí mo wá lọ bá ń bẹ̀ wá jẹ́ Nyesom Wike, former governor Rivers State, minister. Mo wá bá Nyesom Wike ń bẹ̀, ó wá sunkún. Òun nìkan wá jókòó lórí òkúta, ó wá sunkún. Aṣọ tó dẹ̀ wà lára ọ̀dà. Mi ò mọ tó lè fà á tí ò ní. Olúwa dẹ̀ sọ fún mi pé àbámọ̀ nìyẹn. Nínú orílẹ̀-èdè yìí, gómìnà tí yóò ké àbámọ̀ jù láyé, bóyá kò ní jẹ́ òun ni. Mo sọ kan ní December 31 pé ẹni tó jẹ lóòdó ṣe tó bá ní ìpinnu àti gbé àwọn ìgbésẹ̀ kankan pé ìwàhálà máa wà nínú ìjọba rẹ̀. Ẹ̀yin náà gbọ́n tí ń ṣẹlẹ̀ sí wọn ní ìsìn. Ẹni tí igbá kẹta rẹ̀ kú, ṣé kìí ṣe wàhálà nínú ìbẹ̀rẹ̀ ìjọba? Mo rí pé ó sunkún, aṣọ tó wà lára ọ̀dà. Ẹ̀dẹ̀kọ́lẹ̀ Olúwa ní àbámọ̀ yóò kẹ́yìn ìrìnàjò rẹ̀. Tí ó bá gbọ́n, táwọn èèyàn bá súnmọ́ kán sọ fún kó lọ máa béèrè fún àánú. Ẹ bá dẹ̀ gbàgbé, ẹgbọ́n kò yẹ kí n ti sọ àsọtẹ́lẹ̀ ní ìsìn. Ṣùgbọ́n nítorí ohun tí ó jáde sí gbogbo ayé yẹn, pàápàá àwọn tó ti gòkè tí wọ́n wá ní ìrírí ìsàlẹ̀, olóògbé mi láti tètè sàsọtẹ́lẹ̀. Ẹ̀yìn 40 ọjọ́ àwẹ̀ ló yẹ kí n sọ nǹkan tó fẹ́ sọ yìí. Kí lórúkọ obìnrin tó máa ń sọ̀rọ̀ ní TNT, Yínká TNT àti Portable? Ọni tó sọ fún mi pé ìrìnàjò ọdún yìí ó léwu fún wa. Tá a bá fẹ́ ká lọ béèrè fún àánú,
ká wá ojú Ọlọ́run torí ewu wà wájú wọn. Mi ò mọ ẹni tó lè yí ewu yẹn kúrò. Finally, ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá mi wá déètì tí ìṣẹ̀lẹ̀ Ìbàdàn ṣẹlẹ̀. Olúwa ló fẹ́ lò. Kí ni déètì tí ìṣẹ̀lẹ̀ Ìbàdàn yẹn ṣẹlẹ̀? Ta ló mọ déètì yẹn? Ìṣẹ̀lẹ̀ Ìbàdàn yẹn ta ló mọ déètì ẹ̀? Ẹ sọ̀rọ̀. Ẹ mọ déètì ẹ̀. Ẹ jọ̀ọ́ kí ni déètì tó ṣẹlẹ̀? Ok, ọba àwọn bá ní ká lo déètì yẹn nínú oṣù yìí. Ká lò nínú oṣù yìí kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kí ẹ gbàgbọ́ wípé ọ̀fọ̀ ní kàn yín láyé lábẹ́ bó ti wọ́n rí. Kí a lo déètì yẹn ká fi gba ẹ̀wẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Kí Ọlọ́run fúnra rẹ̀ bí ó bójú àánú wo àwọn èèyàn yẹn. Kí Ọlọ́run ó dé parí ọ̀rọ̀ nítorí pé mo rí kí lorúkọ tẹ́ pé ẹyẹ òwìwí tó ń fò káàkiri ní ibi níwájú wọn. Olúwa wípé àwọn ayé ti ṣe kí ni o wọ́n ru ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ tó bá jẹ́ pé wọ́n tó bá tún yá wọ́n tó tẹ̀kì ìjọba sí i ó dẹ̀ máa fẹ́ le. Ṣùgbọ́n Ọlọ́run gbọ́dọ̀ ṣe ọ̀nà àbáyọ nítorí ìdí kan àti èké. Bá bá ṣẹ̀ ìpè gbọ́dọ̀ dáríjì wọ́n. Mi mà wọ́n rí. Take note. Kí a lọ ọjọ́ yẹn ká fi gbà ẹ̀wẹ̀ gbogbo ẹ̀yin opó àbí abiyamọ tó tọ́ kárí ayé. Ní òru ọjọ́ yẹn òru ọjọ́ tó kẹ́yìn mọ́jọ́ ọjọ́ yẹn ìyẹn ọjọ́ tó tẹ̀lé ọjọ́ yẹn bá mi tètè ṣe àwárí ọjọ́ yẹn ká tó parí. December 18 ok tó bá ti di December tó bá ti di January 17 stroke 16 stroke 18 yẹn kí àwọn opó màmá Naomi gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n lo bíi 21 minutes kí wọ́n lo iye ọmọ tó kú nínú ìpàdé yẹn kí wọ́n lo iye. ẹran rèé o òun lẹ́ ń gbọ́ lẹ́nu wòlíì Nasri. Lọ fún Jésù. Ẹ pàtó fún Jésù. Ẹ gbọ́ eléyìí ìyẹn fún ti ọ̀tọ̀ wà wájú wa. Finally, mo fẹ́ ṣiṣẹ́ lórí ní àárín ìṣẹ́jú márùn-ún. Mo fẹ́ ṣiṣẹ́ lórí ohun méjì ló ṣe ni láǹfààní jù láyé ṣùgbọ́n tí gbogbo ẹ̀dá alààyè kò ní ìfẹ́ sí rárá. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ fún wa. Kí ni ohun méjì yìí? Number 1, ìbáwí. Number 1 kí mo pè o. Olúwa bá mi sọ lóru ní inú àdúrà ẹ̀. Number 2, ikú. Nǹkan méjì lÓlúwa sọ fún pé ó ṣe ní láǹfààní jù láyé ṣùgbọ́n àwọn èèyàn kì í ní interest. Ikú ló máa dá ogun wàhálà ìdúró ṣùgbọ́n tá a bá ti gbọ́ orúkọ ẹ̀ bá ó máa ṣe kí ni o ó máa ń bà á lẹ́rù. Dádà Adébáyọ̀ kọ́sọ́ travel ni. Okay, thank you. Ní èkejì, Bíbélì mẹ́ta, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run mẹ́sẹ̀jì lẹ́ ń gbọ́. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, Bíbélì mẹ́ta ló ṣe ní láǹfààní jù láyé. Ṣùgbọ́n nítorí ìgbékalẹ̀ wọn àti ọ̀rọ̀ bí ègún bí ègbè kò jẹ́ káwọn èèyàn máa kà á. Bíbélì àkọ́kọ́ ìwé Jóòbù. Bíbélì èkejì ẹkún Jeremáyà. Bíbélì ẹ̀kẹta olóníwàásù. Bí Olúwa ṣe sọ fún mi nìyẹn pé ẹ lọ sọ fún àwọn èèyàn pé bó ti wù kí Bíbélì mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ó bá èèyàn lẹ́rù tó kí wọ́n máa kà á. Lọ sọ fún àwọn Kìrìsìtẹ́nì, lọ sọ fún àwọn ọmọ Ọlọ́run. Eléyìí á lè ràn wá lọ́wọ́ láti máa fọ́nṣọ̀n àti láti máa lépa ìjọba ọ̀run. Ní ìtẹ̀síwájú, àwọn ẹ̀dá tí Ọlọ́run kì í gbèjà rẹ̀. Number 1, àwọn tí Ọlọ́run kì í ṣe kíni tí ì gbèjà wọn. Number 1, ẹni ìkíní tí Ọlọ́run kì í gbèjà rẹ̀. Mo tó ìjà fún ara mi, mo lè jà fún ara mi. Mo tó gbèjà ara mi, mo lè jà fún ara mi. Ọlọ́run ìgbèjà wọn. Number 2,
Ọlọ́run kì í gbèjà, èmi ni ta ni Ọlọ́run. Nọ́mbà 3, Ọlọ́run kì í gbèjà onígbéraga. Kí n tó parí àsọtẹ́lẹ̀ mi. Nọ́mbà 4, Ọlọ́run kì í gbèjà, mo lágbára, mo lóhun ìjà. Bíi ti Sọ́ọ̀lù tó gbé wọ Dáfídì. Ọlọ́run kì í gbèjà ìkà àti àwọn èèyàn búburú. Ọlọ́run kì í gbèjà oníyèméjì. Àwọn àdúrà díẹ̀, nǹkan míì díẹ̀. Àwọn onígbàgbọ́, ìgbàgbọ́ ní ká má ṣòro ilé wa. Nọ́mbà 7, Ọlọ́run kì í gbèjà aláìṣòdodo, èké àbí ẹlẹ́tàn. Nọ́mbà 8, Ọlọ́run kì í gbèjà onílara. Nọ́mbà 9, Ọlọ́run kì í gbèjà ẹni tó fi ara rẹ̀ sí ipò Ọlọ́run. Nọ́mbà 10, Ọlọ́run kì í gbèjà àwọn afibisólóore. Afibisólóore Ọlọ́run gbèjà wọn. Nọ́mbà 11, Ọlọ́run kì í gbèjà àwọn ọlọ̀tẹ̀. Nọ́mbà 12, Ọlọ́run kì í gbèjà àwọn afiayé aláyérúbọ. Afi ẹlòmíì ṣàkàbà ibi tí wọ́n ń lọ, Ọlọ́run gbèjà wọn. Finally, àwọn tí kì í ṣe tiwa ṣùgbọ́n tí a rí pé àwa la ní. Iṣẹ́ ìránṣẹ́ tó kẹ́yìn nìyẹn. Àwọn tí ò kì í ṣe tiwa ṣùgbọ́n tí a máa wò pé àwa la ní. Nọ́mbà 1, oore ọ̀fẹ́. Nọ́mbà 2, ẹ̀mí wa. Nọ́mbà 3, àánú. Nọ́mbà 4, àlàáfíà tàbí ìlera pípé wa. Nọ́mbà 5, ipá àti agbára tí Ọlọ́run bá fún wa láyé. Nọ́mbà 6, ìgbà àti àkókò. Nọ́mbà 7, ìwàláàyè wa. Nọ́mbà 8, ayọ̀ àti ìdùnnú. Nọ́mbà 9, ọgbọ́n àti ìmọ̀. Nọ́mbà 10, ọlá tí Ọlọ́run bá fún wa. Alówó, alẹ́ kankan, alébùkún. Nọ́mbà 10, ọjọ́ tí a bá lò lórí ilẹ̀. Nọ́mbà 12, ipò. Nọ́mbà 13, ayé tí a wà yí gangan. Nọ́mbà 14, àwọn ẹ̀bùn tọ́lọ́run fún wa. Àwọn ẹ̀bùn tá a bẹ̀rẹ̀ sí í tà ní ìṣe àwa akọrin, àwa wòlíì, àwọn kankan. Àwọn ẹ̀bùn wa àwa kọ́ la ní. Àwọn kan tí ọba àwọn bàbá mi sọ ní ti òní nìyẹn fún ìrìnàjò tí a fẹ́ wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Yàtọ̀ sáwọn ìran tẹ́ ẹ gbọ́ nípa àwọn èèyàn lóríṣiríṣi ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ohun tó máa ṣẹlẹ̀ sí wọn. Ǹjẹ́ tí ẹ tún ṣàkíyèsí pé bàbá yìí sọ àwọn nǹkan kan tó lágbára nípa àwọn nǹkan kan tí ò ń ṣe tiwa tá a rò pé tiwa ni. Àwọn tó rò pé àlàáfíà àwọn náà ní, àwọn tó rò pé ọlá tiwọn ni, àwọn tó rò pé àwọn ní tálẹ́ǹtì kan ìpè tiwọn ni. Ẹ wo àwọn nǹkan yìí ó gba ẹ̀rọ, ó gba kéèyàn ronú lé lórí dáadáa, kéèyàn lè hùwà rere. Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí gbogbo ìran tí bàbá yìí sọ kalẹ̀ yìí? Ẹ drop comment and remember to like, share and follow us. À ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.